Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. All right, jẹ́ láti beginning. Yeah, no. Yeah. Chapter sísí mi o. Ọmọ àdúrà tèmi náà. Ọ̀sán àdébò. Ṣe gbé bọ́dí pé so. Champagne Casamigos. To all the guests kọjá mú jò. This one no be bobo. Only low every day we dey bob. Go. Yebo. This one I know. If he's speaking something like Senna. Only low. Ṣé o ń gbọ́? Ṣé o ń gbọ́ voice? Ṣé o ń gbọ́? Yebo. Ṣé o ń gbọ́? Yebo. Ṣé o ń gbọ́? Come Ṣé o ń gbọ́ on. ọmọ mi? Come on. You will just stay alright. You will just stay okay. Gbé súnmọ́ mi. Má jojú mi. Jẹ́wọ́ mi. Bọ̀ má jojú mi. Gbé súnmọ́ mi. Má jojú mi. Jẹ́wọ́ mi. Ṣé o lè gbé bàrí? Jésù. Champagne Casa. Mo ti wà ọ́ ní guest kọjá mújò. Àdúrà ọ̀ṣà ọmọ mi wo ó ti gbìyànjú gan lénìí mo rí pé èyí inú ẹ̀kọ́ ń dùn ní tí aláyẹ ṣe bá ní kàṣílẹ̀. Bami, I'm not feeling the way I'm supposed to feel, but for now, I'm okay. Nice one. Wow. Ó ṣì máa wà ókè dáadáa rẹpẹtẹ. Ajé. Ọlọ́run. Adúpẹ́ fọ́lọ́run mi ò happy but mo kàn ṣáà kẹ́rì ti ṣáà lọ dédé. Ọlọ́run. 50-50 mo wà. Happy side or happy side ni. Ọlọ́run. Happy but for night, ó dà pé mo wà good. King. Mo rá kí n gba yìí wọ́n ní kí n kí ẹ akíngba yìí wọlé sìn ọ́ kí ẹ. Respect Ọlọ́run. Ara ẹ wọlé sìn. Mo kí everybody respect 100. Wàá gbà yìí so wàá lọ sun ọmọ mi ṣo understand. Ọlọ́run bá mi respect Ọlọ́run. As you dey go God bless you. Ẹ ṣe gan sa rest lọ́ọ̀lì inú wa stressful gan fún mi gan àjẹ́. Ọlọ́run èmi náà mo mọ̀ èmi gan rẹ̀ mi mo kọ̀ wó pé mo láti wá sí life yìí ni ìgbà tẹ́gbọ́n yẹn ti mú gbẹ̀yẹn lẹ̀. Ọ̀bọ ẹ sẹ́ndì ẹ fún mi gan mo kàn sáré wọ tọ́lẹ̀tì mo ṣáwà pé àjẹ́ kí n wọ life yìí kí n mọ̀ kọ́ tó ń lọ. Forward never, brother mi, backward never. Ogun tó ti ṣẹ́kù rẹ̀ gbérí mọ́sẹ̀. Inshallah, bá mi respect. Anything, we gallant, we dey. Ajé, o sí rẹ̀. Appreciate your king. Amen. Àdúrà tó ń gbàdúrà. Àdúrà ti gbà nìyẹn. Kò sẹ́nibọ̀dì tó lè bẹ́ sí. Ajé. University. Ajé ẹ ṣe gọ́sẹ̀ èmi ti fẹ́ máa miau ní ẹ. All right, Lord relax. Ẹ ṣe gọ́sẹ̀ I greet everybody. Ọlọ́run God bless you. Àtẹ̀wọ́ fàdúrà. You are blessed. God bless you, brother mi. Lord relax ṣùgbọ́n. Àdúrà o. Yeah, thanks so much. Jẹ́ kí n gbé àwọn èèyàn wá sókè ìtọ́fẹ́ wa. Ẹ ṣé gan, mo really appreciate yín. God bless you.
Mo ń bọ̀. Ọkọ̀ mo ní ẹ má bínú ẹ̀yin èèyàn, mo ní just 10-20 minutes. $2. Mi ò ní mọ́ tí mo fẹ́ wá sọ. So tó máa fi $1 bá mi sí. Gelawe? Hello. Yeah, lágbára Ọlọ́run. Let's start from ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Lady Mo. Ẹ káàsán ẹ pẹ̀lẹ́ṣẹ̀ wà. Ẹ káàsán mo máa ń ṣe ẹgbà tàdúrà àti ẹwà rán Next weekend náà ni mo gbowó jáde. àgbọ́yé mà. ìgbà tàdúrà wà rán mo ti ẹ̀fẹ́ Ṣèbí next week ló ṣe máa parí. ìgbà tàdúrà wà rán mo fẹ́ bàdúrà sọ nǹkan tẹ̀mí fẹ́ sọ mo rí pé ẹ̀ ń gbìyànjú láti sọ wípé kó bá dàdí ẹ sọ̀rọ̀ torí pé ẹ̀ ń béèrè lọ́wọ́ ẹ̀ lẹ́ẹ̀kan pé ṣó kọ̀ dáadé ó lóun kọ̀ ń pè bọ̀ wọn ṣe get so mi kò fẹ́ advice pé tó bá lè lo nọ́mbà tí bàbá ò mọ̀ bóyá kó fi nọ́mbà yẹn pọ̀ ṣe get kó wò bóyá máa pick another number ṣe get then tó bá dẹ̀ try nọ́mbà yẹn tí wọ́n bá gbé bóyá kó try láti wá lọ torí bàbá sọ pé àwọn ò mọ ibi tó ń gbé páwọn ò lè wá lọ ṣe get so kẹ kúkú ṣe yẹn délẹ̀ fún ṣe understand nǹkan tèmi fẹ́ sọ tẹ́lẹ̀ kó tó di kó drop ni. mi ò fẹ́ káwọn èèyàn wà pẹ̀lú ẹ̀ lókè ní ṣe understand. mo understand bèmí kàn fi pé bóyá option yẹn máa wà okay sí ìsọyẹ pé lóun ti ń pè wọn pick ẹ so nǹkan tí n fẹ́ sọ nìyẹn bóyá kẹ́ sọ fún tó kó lo ẹ ló ṣe ń gbọ́ mi ṣá bóyá kẹ́ sọ tó kó lo different number kó fi kùn ọ́ kó wá mú ẹ ṣe gan ni. Okay, yeah. I'll ṣiṣẹ́ lórí ẹ̀. Bye. Okay. Bye. Bless you. So next, Vivian. Good evening. Ẹ kálẹ́ mà. Máa ń wo àwọn negative comments tó máa bá mi mute wọn, má block wọn kàn mute any comment. Mo ń gbọ́ yín mà, ẹ kálẹ́ mà. Ta ni kéyẹ yìí ẹ mute kéyẹ àbí kí lélẹ̀ ẹ bá mute àbí ṣé ká já yín bọ́lẹ̀ èèyàn kan sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n bá ti sọ̀rọ̀ tán ẹ máa sọ̀rọ̀ ẹ jẹ́ kí Vivian sọ̀rọ̀ ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ bá mute náà sorry please ẹ ṣe ó yá go ahead ma. mi ò wọn mọ̀ pọ́n wà lókè. Ok wọn mọ̀ ẹ jẹ́ ká já wọn bọ́lẹ̀ àwọn kan sọ̀rọ̀ lónìí. èèyàn tó fẹ́ wá sókè máa mọ̀ pé kó wà lókè ẹ go ahead jàre. days wo lè cover ìgbà tó máa fi dé. so láàrin 2 weeks yẹ ẹ̀yin náà lè sáré jẹ 80 hours kan tí mo sọ yìí. yàtúrẹ́ lómi tó ń sọ̀rọ̀ ni àbẹ́yìn náà lè ń sọ̀rọ̀. sọ̀rọ̀ pé ẹ ní iṣẹ́ aṣọ tó fẹ́. Vivian ló yẹ sọ̀rọ̀. no àwọn ló ń sọ̀rọ̀ underground. oh ok ó yá Vivian ṣe ti fẹ́ bá a sọ̀rọ̀. wọ́n mọ̀ ọ̀dọ̀ wọn láriwo tí ń wá gbọ́ ẹni bá jágọ̀ òun ṣe ni tó parí. mo ti mute wọn. wọ́n fọ́ wọn wá lókè ẹ lè drop wọn. ó yá Divine ẹ go ahead ọ̀tọ̀ lẹ́ńtẹ́mi ló ń drop. King White kò ní bàjẹ́ fún mi gbogbo bí tọmọ yín bá ń dé báyìí kò ń ṣọmọ yín nìkan o láti ìrandíran ni wọ́n ti máa bá láàánú padà inú mi sódùn lálẹ́ àdúrà kọ́ntínú wo bó kan gbé agolo lásán síta báyìí kó kàn kán mọ́ra wọn báyìí àwa máa dùn sí kó kàn mú ike méjì ike bottle water méjì kó kàn kán mọ́ra wọn a máa dùn sí nǹkan tó bá wù wọn nìkan ṣe and happiness tọ́lọ́run ti bá mi fún ẹ ọlọ́run ní gbé kúrò ẹni tó bá mọ̀ wọ́n ní àwọn Yorùbá máa ń sọ pé kinní kan ṣàràgírí ẹni tí nǹkan bá ṣe ló máa mọ̀ everybody ló mọ̀ bó ṣe close pẹ̀lú ẹ̀gbọ́n ẹ̀ pẹ̀lú bó tiẹ̀ jẹ́ ìwọ̀nba orin méjì tẹ̀jọ ṣe yẹn tó á ní pé ẹ̀gbọ́n ẹ̀ ṣì wà láyé ni a mọ̀ pé ó ti máa ṣe kinní ju báyìí lọ pé wọ́n fọkàn ara rẹ̀ balẹ̀ o gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ tí gbogbo wàhálà yìí bá ti kúrò bó ṣe rọra ń gbàdúrà ó sọ kinní kan lẹ́ẹ̀kan mo kàn rẹ́rìn ni ó ní àdúrà tó gbàdúrà fún yàn ọmọ mi jẹun lọ àwọn abiyamọ gidi kò ń ṣàbíyamọ dáadáa wọ́n wà pẹ̀lú ẹ̀ tó dẹ̀ gbàdúrà fún ẹ ìwọ náà kọ̀ntínù kó máa gbàdúrà àdúrà tí mọ́mí ẹ̀ bá ń gbà fún ẹ wọ́n sọ pé kó lọ bá bàbá yes bàbá yàn ni bàbá yàn máa jẹ́ and nǹkan tí àǹtí yẹn sọ lẹ́ǹkan pé bóyá tó bá lo nọ́mbà mi àbí tó bá lọ sọ́dọ̀ wọn
nǹkan kíkan tí wọ́n bá ṣe ìwọ ṣàrọ̀ra fọkàn ẹ balẹ̀ fara ẹ balẹ̀ ṣe sùúrù ó yẹ wọ́n ní tọ́mọ bá ṣe bàbá ọmọ ló máa bí bàbá tí bàbá bá ṣe ọmọ bàbá everybody inú wa ò sí nǹkan tí bàbá ń ṣe jẹ́ ká sọ tó fún ẹ bọ̀ yín a lè sọ pé kí family yín dàrú torí àmọ̀ pé tí family yín bá wà united lè máa rí nǹkan tó yẹ kẹ́ gbàgbà bọ̀ tó wáyé pé scatter tí division bá wà kò síbẹ̀ ṣe fẹ́ rí nǹkan tá à ń jà nǹkan tẹ́ sọ pé ń jà fún àwa tá à ń pariwo pé justice for Mohbad tí gbogbo wọn wà lórí kinní kò sí nǹkan tó fẹ́ ṣe tó máa tó yín torí pé ẹ̀yin ni kinní yẹn ṣẹlẹ̀ sí wọ́n kàn pariwo ni tó bá dẹ̀ ti orí kinní ló ti tán ìwọ ló mọ̀ nǹkan tó ń face tó yẹ pé tó má ti pariwo tó máa ṣe ìwọ kò sí bí kinní yẹn ṣe máa ṣe wọ́n rí ìgbà míì ṣe máa wà tó yẹ pé tó bá ronú báyìí wàá máa ké láìsí nǹkan tó ṣe ẹ́ but àdúrà tí gbogbo wa ń gbà ni pé kẹ́ come back together kí ẹ dẹ̀ rí ẹ̀tọ́ tó yẹ kẹ́ gbà kẹ́rì gbà everybody ló ń ṣàánú Mohbad everybody ló ń gbàdúrà fún àti wọ àti ọmọ tí Mohbad fi sílẹ̀ àti ìyàwó àti ìyá àti bàbá a máa continue láti gbàdúrà fún yín ni torí tó bá lẹ́ni tó lòun nífẹ̀ẹ́ Mohbad tí ò nífẹ̀ẹ́ ìyá ẹ̀ ó ń ṣeré tí ò nífẹ̀ẹ́ tó sọ pé òun ètì bàbá ẹ̀ a mọ̀ pé nǹkan tí bàbá yẹn ń ṣe kò tẹ́ wa lọ́rùn kò sí nǹkan tá a fẹ́ ṣe tó sọ pé òun ò nífẹ̀ẹ́ ìyàwó àtọmọ tó fi lẹ̀ ó jẹ́ pé nìyẹn ò nífẹ̀ẹ́ so ẹ fi kébè lẹ̀ ìkébè tí ẹ ti ba ṣé kébè tó wá drag ìyàwó ẹ̀ tó wá drag ẹni tó bímọ fún tó lọ́mọ tó ń bí ní pé ọmọ tó yẹ kí kọ́ńdọ̀mù kan ṣiṣẹ́ ni ṣé yẹn la máa sọ pé kí ni ẹni tó fẹ́ẹ̀lì ní gbogbo ọ̀nà ló ti fẹ́ẹ̀lì kí ni nǹkan tó surprise yín ní gbogbo nǹkan tó ń ṣe kó ṣáà lọ kówó lówó fún wọn lọ ṣe àkáǹtì fáwọn tó gbowó lọ́wọ́ wọn sí tó kàn wá ìgbà tó dẹ̀ tí nọ́ọ̀sì ti sọ̀rọ̀ ń sìn jọ kí ló fẹ́ ṣe nọ́ọ̀sì tá a sọ fún ẹ pé òun bá Mohbad tí Mohbad tún béèrè ọ̀rọ̀ lọ́wọ́ òun irọ́ pa ẹ́ kú ló fò ẹ wo ẹ jẹ́ kẹ́ lómi sọ̀rọ̀ jàre bàbá mi àdúrà àwọn gbádùn ẹ ó sọ pé ó máa tètè drop nǹkan jọba wa tètè drop ẹ àwọn gbọ́n fẹ́ fi ṣe ríngì tó ó ṣe ọmọ mi. ẹ máa wá ta ẹ ṣé gan mo really appreciate yín God bless you ẹ ṣé gan Kẹ́mi àbí yeah good evening ẹ kálẹ́ can go ahead awake. Yes, sir. Ọlọ́run á máa kọ́ mo kàn máa ń rí but láì ní àdúrà tó pọ̀ sí wọn yẹn so I was asking maybe it's video so I'm so happy láti dùn ohun inú mi dùn gan-an inú mi dùn gan as in ẹkú iṣẹ́ ọlọ́wà dúró tẹ̀yìn náà wọ́n dẹ̀ fún iṣẹ́ ẹkú wa fún iṣẹ́ àtọ́mú ẹ̀ ẹ bá wa ṣẹ́tù àti mọ́mì wọn sorry to say I cannot say ẹjẹ́ tí mo mọ́mì wọn wù mí ní àmàn ọ̀ṣà everybody to set food ọlọ́wà fún iṣẹ́ náà I don't have much to say but that guy I'm just happy for him ọlọ́wà dẹ̀ dédé ibi gíga lágbára ọlọ́run. God bless you. Thank you. Yeah, next. Is it one small? What was that? Omola, go ahead, man. Omola. Ọmọlá yẹn wà bẹ́ẹ̀ ó dàbí pé ọmọlá yẹn wọ́n ti gbàgbé fáwọn wà bí yẹn drop wọn Pasuma school. King Wise. Respect àwọn tí bá wá sí rè á sí àbí funfun lẹ́yẹ ń ṣu. Respect bàbá mi. King White mi ọ̀wọ́n. Ẹ kú dáadáa tẹ́yìn ṣe fún ìlú. Àbí o. Àwọn òkú ti produce fún wa tí wọ́n ń wúlò fún orílẹ̀-èdè Nàìjíríà. A dúpẹ́ lọ́wọ́ yín. Àtẹ́wọ́. Bẹ́ẹ̀ náà ni bẹ̀bẹ̀ tí Ààrẹ Ọ̀nà Kakanfò ń ṣe fún Nàìjíríà o.
You are blessed, Baba. God bless Mo rántí pé Ààrẹ Ọ̀nà Kakanfò náà wọn ò gbẹ́yìn. Exactly. Èyí tí Ààrẹ Ọ̀nà Kakanfò sponsor ní Asiatech last for 100 people ni. So ẹ bá wa pàtẹ́wọ́ fún Ààrẹ.